kàtà ń pè láwo òkùnkùn bírí láwo ẹ̀gbọ́n kan tá sọ ni wọ́n ní ẹran tí ògbóni bá ti pa wọ́n ìrẹ́ jẹ ń ta. wọ́n ní ẹranko tí ògbóni bá ti pa wọ́n ìrẹ́ jẹ ń ta. aṣọ awo wọn ń sáńtà ẹ̀rí ìtagbè ẹ̀yẹ awo táwọn bá fọ̀ tán báyìí ìta gbagba náà máa sa sí tó bá gbẹ wọn ká wọlé èèwọ̀ rẹ ni. ògbóni ògbóràn ògbóni ògbóràn ọmọkú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọkú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ ọ̀rọ̀ òun ògbógbó ọmọ ògbógbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ tó gbóhùn tó gbófèé tó gbóhùn tó gbófèé ọmọ ṣíṣe ń rojú àìríṣe ń bẹ̀bẹ̀ ó débẹ̀ tán ó dà pọ̀n yẹba ọ̀rọ̀ ń bọ̀. bàbá sẹ láwọn ọmọ tó kọsẹ̀ yìí tó jẹ́ ọmọ ayé gangan tó ń mojú iṣẹ́ yìí ọmọ bíbí inú mi. ó jẹ́ pé bcd ni gbogbo wọn kàn ń ṣe kiri. kò sáwọn ọmọ iṣẹ́ mi kò sáwọn ọmọ bíbí inú mi tí wọ́n ń kàwé lọ gbogbo wọn ni mò ń fọ̀nà yẹn mò ń fi hàn gbogbo wọn. wọn lè kí fa. mi ì lé ọmọ mi jáde kò dẹ̀ sọ́mọ mi tí ò ṣàwọ̀ tí ò ṣògbó ni kò dẹ̀ sí ìyàwó tó lè bá mi gbélé tí ò ní ṣògbó ni inú ẹ̀mí àti ọ̀lẹ́ dùn. ibi tí bàbá fi sí ibẹ̀ mo ti bá ìbẹ̀lẹ̀ ti gbé ibẹ̀ mo ti gbé ọmọ náà sì máa tún gbé ìwé ọmọ tí ò bá ti gbé ó fẹ́ ó ń ba ìṣẹ̀ṣe jẹ́ nìyẹn ọmọ tí ò bá ti gbé ó fẹ́ máa fọwọ́ pàdé ìdá ọmọ mi kan sọ pé òun gbé báyìí báyìí pé òun fẹ́ lọ ṣe wòlíì àbí òun fẹ́ lọ ṣe ó lè ṣe wòlíì ó fẹ́ fi jẹun a ṣe lọ́nà tí ó máa fi lo ewé àti egbò wọn tí ó máa fi jẹun tó máa fi jẹun ẹ bínú sí yẹn ó fẹ́ fi jẹun ni a tún máa já a máa lọ a máa tú sílẹ̀ jíjẹ mímu nìyẹn ṣùgbọ́n kó débẹ̀ kó sọ pé ṣíra bàbá gbogbo ṣíra kò sí ọmọ bẹ́ẹ̀ a máa kọ́ ọ ni pé kò sí ṣíra bàbá nínú ibi tá a wà. níbi tá a. bàbá tábà wò dáadáa kí ni pè lógbóni torí mo mọ̀ pé the word ọ̀gbẹ́ni lógbóni. níṣẹ́ ọ̀gbẹ́ni kí wàá tó ní. ògbóni abaláyé ni mo fẹ́ kẹ́ ìyanu sọ̀rọ̀ ni. ògbóni o dá ń pè láwo ohun tá a fi pamọ́ ni ògbóni o dá ń pè lógbóni òkùnkùn mi òkùnkùn bíríbírí mi bí tí mo yé délé. ògbóni lè pé ògbóni lè jókòó kan pé 100 kan jókòó kan sọ pé ògbóni ẹni tó máa ń ṣògbóni lára wọn lè máa jù mẹ́ta. kí ló dé tẹ̀ sọ bẹ́ẹ̀. òkùnkùn ni ògbóni ṣe kan tí ṣe ẹ bá ṣe ń sọ̀rọ̀ ní social media tẹ́lẹ̀ máa fẹ́ nìkan ṣáwó táwọn máa ń pariwo tó bá dógbó ẹ̀dán bákan nìkan wọ̀nyẹn ìwọ̀n awo yàtọ̀ sáwò. fíìmù lásán nù. awo yàtọ̀ sí awo òkùnkùn bírímù láwò òkùnkùn kàtà ń pè láwò òkùnkùn ní òkùnkùn bírímù láwò táwo bá pé 100 ìgbà síbi kan tó máa ń ṣàwó láàrin wọn lè máa jù mẹ́fà méje. kí ló bí ọ̀rọ̀ tẹ́ ń sọ. ọ̀rọ̀ ńlá ni kì í ṣọ̀rọ̀ tá a máa sọ láfẹ́fẹ́ kàtà ń pè láwò àwa ti kúrò ní social media tá a máa sọ pé àgbétagbè sápá àwa máa ń nígbà tí kíní kan ṣe kíní kan tó lóògùn àgbà inú ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì kan lọ àwọn iṣẹ́. gbàdúrà mi lágbọ́ látòdè kọ́lé àgbẹ̀ ọ̀rọ̀ àgbọ̀ pọ́ọ̀pù àti bọ́ọ̀sì. kàtà ń pè láwo òkùnkùn bírí láwo ẹ̀gbọ́n kan tá sọ ni wọ́n ní ẹran tí ògbóni bá ti pa wọ́n ìrẹ́ jẹ ń ta. wọ́n ní ẹranko tí ògbóni bá ti pa wọ́n ìrẹ́ jẹ ń ta. aṣọ awo wọn ń sáńtà ẹ̀rí ìtagbè ẹ̀yẹ awo táwọn bá fọ̀ tán báyìí ìta tó bá gbẹ wọn ká wọlé èèwọ̀ rẹ ni. èèwọ̀ tún ni. nígbà tá ń pè láwo awo lágbára nígbà tá ń pè láwo bí ilẹ̀ ṣúgbà èèyàn paná everywhere kò dáa kí bí gbogbo òkùnkùn kó wà bí nígbà tá ń pè láwo nìyẹn ògbóni lẹ́yìn àtijọ́ à ń ṣe lọ́sàn-án òru ni bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ. àjẹpọ̀ ògbóni kò ní nǹkan kékeré. ilé ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́wàá ṣògbóni ẹ̀mí àwa ní skul bá dé skul àlọ́ ògbóni lò nǹkan tí inú àwa fi dùn sì ni pé ògbóni dáa àti proud ń ta pé ògbóni awo lè mí o ìwọ ò lè sọ níta kó lọ sọ fún àwọn èèyàn pé èmi ọmọ ẹyẹ kó sọ pé ẹyẹ ni ẹgbà kan o lè proud ògbóni ní social media kó sọ pé èmi lágbájábá ẹni mi látàmàdùbá ẹni mi ṣùgbọ́n kò fi hàn ṣáwó kó máa di ojú ẹ̀ ká máa gé pá ká máa gé bíléèdì ká máa òkùnkùn lògbóni ẹni tó bá máa bẹ̀ ẹni tó bá máa bẹ̀ òkùnkùn lògbóni ìṣèlú téèyàn máa ń mọ̀ tó bá máa bẹ̀ ẹ gbọ́ ni wọ́n ní ó ṣe tán ó dáa kan
iwájú ló ṣe é lọ ẹ̀yìn ò ṣe é padà sí. wọ́n ní ọmọ yẹ̀kú tí yẹ̀kẹ̀tẹ̀ kílé alára má bàa bàjẹ́ tílé alára bá bàjẹ́ kí lọ́mọ owó máa jẹ èèwọ̀ ní òkùnkùn ló gbóni. bàbá gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí ẹ ń jalú sọ gidi mọ́ ni. àwọn àgbà agún kan tá a bá gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ńlá ni tá a bá wo social media tá a bá wò pé ọba ìmùlẹ̀ oní òkùnkùn ló gbóni àfẹ́ tó bá fẹ́ parọ́ tara ẹ̀ àwọn tó kù báyìí wọ́n fi ń jẹun ni ọ̀tọ̀ náà wọ́n fi ń jẹun ni lóògbóni bá pé igba lóògbóni bá pé igba àwọn tó dìbò náà ògbóni wọ́n lè má ju mẹ́fà méje tó dìbò ní ògbóni kájú ògbóni ìyẹn mi lè ṣàwo kó tó 10 years kó tó ní kó máa wò a sì lè máa báwọn olùtagbè wọ́n fún ní koríta wọ́n fún ní bá wọ́n fún ní àwo kò sí lè débẹ̀ kò sí lè máa kàtà ń pè láwo tá bá wò ìrìn àjò ẹ̀ tá bá wò gbèsè wọ́n máa fi sọ pé lágbájá ẹ̀ lè jẹ́ kó máa wò ó sì jẹ́ nìyí. bàbá kíní kan máa ń yà mí lẹ́nu èyí náà lè sì lè tàn wá lẹ́sì ògbóni ìṣe nǹkan tẹ́ni bọ̀ lè lè jọ. ṣe rí ògbóni. ṣe fà àtàṣù yóò gbóni báyìí a kàn ń béèrè ni. ẹkún téèyàn bá ń sunkún tó bá dìde ògbóni máa rẹ̀ lẹ́kún. ní ti bò ó. bí àwọn jẹ́ ìyá wọ́n ń gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ òun fà á òtòwọ́ òtò tó bá ṣàwo tó bá pọ̀ náà ni wọ́n ṣe é tó bá dẹ̀ tọ́ bó ṣe kó tọ́ gbogbo kan á máa lọ déédéé má fìyà jẹ mí lògbóni o bẹ́ẹ̀ ni ògbóni ló ń dájọ́ ìlú tẹ́lẹ̀ kó tó di pé ọba máa dá o gbogbo ẹjọ́ tó bá ti le jù pátápátá láàrin ìlú ògbóni ló máa ń dá o gbogbo ẹnu mo fi sọ o gbogbo ẹnu mo fi sọ ẹjọ́ kúrò lẹ́yìn. mo kí gbogbo ẹ̀yin ògbóni. ògbóni ògbóràn ògbóni ògbóràn ọmọkú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọkú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ ọ̀rọ̀ òun ògbógbó ọmọ ògbógbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ tó gbóhùn tó gbófèé tó gbóhùn tó gbófèé ọmọ ṣíṣe ń rojú àìríṣẹ́ ń bẹ̀bẹ̀ ó débẹ̀ tán ó dà pọ̀ yẹ̀bá ọ̀rọ̀ ń bọ̀.